On your mandate we shall stand, Bola. On your mandate we shall stand. On your mandate, Bola. On your mandate, Bola. On your mandate we shall stand. Àwọn tó jẹ́ gbajúgbajà lórílẹ̀‐èdè Nàìjíríà káti ẹ̀ wá dá wọn yàtọ̀ páwọn Yorùbá, àwọn eléré Yorùbá, àwọn eléré tíátà wọ́n tún ti sára wọn jọ láti máa gbárùkù ti Bọ́lá Ahmed ọmọ Tinubu. Àwọn ènìyàn tún ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ wọn. Ìsọ tí wọ́n sì ń sọ lẹ́ẹ̀kan yìí wọ́n fi ń yé wọn pé kí wọ́n lọ rò dáadáa o lórí ilé tí wọ́n tó ra wọlé torí pé ní tí wọ́n ṣe lọ́dún 2023 kó má gbé wọn. Ṣùgbọ́n kí n tó máa sọ̀rọ̀ lọ ẹ kọ́kọ́ wo fídíò eléyìí táwọn àgbáríjọ àwọn èèyàn ńláńlá nínú Nollywood Yorùbá, àwọn eléré Yorùbá tí wọ́n ṣe fún Bọ́lá Ahmed ọmọ Tinubu. ń ṣàlàyé àwọn kankan fún yín, ẹ̀rù gan bà yín pé ayé. Ẹ subscribe sórí YouTube channel, mò ń bọ̀ náà, ẹ má yí lọ bí kankan. On your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate, on your mandate. Ǹjẹ́ ló burú báwọn eléré orí ìtàgé bí wọ́n ṣe ń gbárùkù ti Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń sọ́pọ̀tì ẹ̀ kò burú? Ǹjẹ́ ní àti ẹ̀ lè máa bú wọn pé wọ́n ṣe ń sọ́pọ̀tì Bọ́lá Ahmed Tinubu? A ò lè bú wọn, ṣùgbọ́n o ẹ̀yin náà tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 2023 àwọn nǹkan kan ṣẹlẹ̀ táwọn kan nù wọ́n ti fi ṣàríkọ́gbọ́n tá a fẹ́ káwọn tí wọ́n kóra wọn jọ náà fi ṣàríkọ́gbọ́n. Ìmú díẹ̀ wá fún yín tẹ́yin náà mọ̀ yìí pé kí wọ́n lọ rò dáadáa. ẹ̀yin èèyàn mi ẹ lọ sí comment section, mo fẹ́ kẹ́ ẹ sọ èrò tiyín. Ǹjẹ́ ló dáa bí wọ́n ṣe ń ṣe yìí? Ẹ má gbàgbé lọ́dún 2023 òṣèré kan wà tí wọ́n pè ní Ọláìyá Igwe. Nígbà náà ó bẹ́ wúlẹ̀ tó lọ́dọ̀ Yemọja, tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí dáadáa, níbi tó ti ń bẹ Yemọja òun fẹ́ kí Bọ́lá Ahmed Tinubu kó di ààrẹ orílẹ̀-èdè wa. nígbà náà ní no cash, tepo tún wọ́n, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Bọ́lá Ahmed ọmọ Tinubu ó di pírẹ́sídẹ̀ǹtì. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ọ̀rọ̀ náà Ọláìyá Igwe ó ti fi ṣàríkọ́gbọ́n. Ẹ rí i pé ẹ̀rí inú àwọn tí wọ́n ń ṣe on your mandate we shall stand, Bọ́lá on your mandate, Bọ́lá on your mandate, Bọ́lá on your mandate we shall stand. Ẹni alákọ̀ọ́kọ́ nù ó ti kọ́gbọ́n. Mo rò pé ẹ̀yin náà wo interview kan ilé tí bàbá Alápinnu ṣe àti ilé tí Lálùdé tó ṣe. Wọ́n sọ ń bẹ̀ wọ́n láwọn kábàámọ̀ páwọn sọ́pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu. Àwa ò wá láti wá dájọ́ o, a sì wá láti sọ pé ní tí wọ́n ṣe ò dáa tàbó dáa, ṣùgbọ́n o kó ń kálukú kọ́ lọ rò dáadáa. Ìdéwájú ìdẹjọ́ ìdẹ̀yìn tán kọ́ ó wá máa ń daṣọ. Ìtẹ́nìkan wá nígbà tó bá tún yá pé wọn ò mọ̀ fún wa lówó owó iṣẹ́ wa tí wàá máa fi ariwo tí ó máa fi disturb wa online. Nígbà yẹn fún wọn. Ẹ̀yin náà rántí tí bàbá Alápinnu sọ nínú interview èyí Oyinmọ́mọ́. Wọ́n ní pé gbogbo báwọn ṣe campaign fún Tinubu, báwọn ṣe campaign fún Sanwó-Olú, báwọn ò rí kọ́bọ̀ gbà lọ́wọ́ MC Olúọmọ. Kì í ṣe bàbá Alápinnu nìkan ló sọ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé bàbá Lálùdé náà wọ́n sọ nǹkan kan táwọn náà tún sọ pé lóòótọ́ ni gbogbo bí wọ́n ṣe ń kó àwọn kiri táwọn ń campaign àwọn ò rí kọ́bọ̀ gbà. Tẹ́ ẹ bá wo àwọn tí wọ́n kóra wọn jọ, ẹ lè rí bàbá Alápinnu ń bẹ̀, ẹ lè rí Lálùdé ń bẹ̀ kí wọ́n fèyí ṣàríkọ́gbọ́n. Ẹni tí wàá sọ tí ń fi kásẹ̀ ètò mi ń dì lónìí tá a fi sọ fún wọn pé ẹni tó bá wà ń bẹ́ẹ̀ tí nǹkan bá bẹ́yìn yọ kọ́ mọ́ wá síkànnì ayélujára láti wá sọ kó sọ sí iṣẹ́ onú ẹ̀kú kó sì máa rún mọ́ra. gbogbo wa jọ wà lórílẹ̀‐èdè náà ni. ẹ̀yin náà rántí
gbajúgbajà òṣèré wa èyàn Tóyìn Abraham. Ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó gbé Tinubu lórí ńgbà náà, Tóyìn Abraham ò ní nọ́mbà 1. Ó gbé bàbá náà lérí débi pé ẹ sì tún jọ máa rí wọn nú àwòrán nínú fọ́nrán pé lóòótọ́ lòun sọ̀pọ́ọ̀tì ẹ̀ tinútinú. Kò gbébù rárá. Kí ló gbẹ̀yìn ẹ̀ fún? Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í bú nígbà tí Bọ́lá Ahmed Tinubu tíjọba rẹ̀ tí ò bá wọn kan lára mu. Débi pé èébú tí wọ́n ń bú gan, wọ́n tún mú àwọn tó jẹ́ alásùnmọ́ rẹ̀, ẹni tó jọkọ rẹ̀, ẹni tó jọmọ rẹ̀, wọ́n tún kó wọn papọ̀ tí wọ́n tún ń bú. Ìgbà tó tiẹ̀ díjọ́ kan, Tóyìn Abraham ó jáde síta tí ń sunkún lórí ìkànnì ayélujára pé kí ló dé, sóhun èé sọ̀pọ́ọ̀tì ẹni tó wù ú lòun sọ̀pọ́ọ̀tì ni. Òun náà ń kọ́, tẹ́ ẹ bá rí ẹ lè rí nínú àwọn mìíràn tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ kóra wọn jáde pé Bọ́lá Ọ̀yọ́ mandate we shall stand, Bọ́lá Ọ̀yọ́ mandate, Bọ́lá Ọ̀yọ́ mandate, Bọ́lá Ọ̀yọ́ mandate we shall stand. Róhùn náà bẹ́ẹ̀. Bákan náà tá a bá ní ká tún máa kà lọ ra àwọn àgbààgbà òṣèré tó jẹ́ wípé wọn ò sí níbi eléyìí látàrí pé wọ́n ti kọ́gbọ́n kan tàbí kejì. Ẹ̀yin mi nílé, mo mọ̀ pé a jọ wà Nàìjíríà lọ́dún 2023, ẹ sì rí n tó ń ṣẹlẹ̀. A sì tún jọ wà Nàìjíríà lónìí, a ò sì tún ní kú, a tún jọ máa wà Nàìjíríà nígbà tí mi ìbá tún ṣẹlẹ̀. Àwọn ò bẹ lọ́hùn kí bàbá ọmọ ṣe dáadáa. Ṣùgbọ́n kó ń kálukú kó rò dáadáa. Ẹni tó bá ti ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀, ká jọ sọ́di sóònú ẹ̀kú ni o, ká máa rún mọ́ra. Ká má máa lọ sí interview kan pé wọn ò mọ̀ fún wa lówó, àrí ráìsì gbà, àrí pákéjì gbà. Ìyẹn ò kan ọmọ Nàìjíríà. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lè rò tìyín lórí ilé? Ẹ share fídíò kó kan àwọn ènìyàn lára. Kó kan ara ilé, kó kan ara oko pé òun kálukú ló lẹ́tọ̀ọ́ láti dìbò fẹ́ni tó bá wù ú. Kì í ṣe pé torí pé ẹni tí mò ń wo eré rẹ̀ ó dìbò fẹ́nìkan, kéèyàn náà wá wò pé òun náà lèmi náà gbọ́dọ̀ dìbò fún. Ká ṣọ́ra wa dáadáa, ká mọ̀ tá a bá ṣe lórí eléyìí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí. A ò bú ẹnì kankan, a ò sì bá ẹnì kankan jà pé wọ́n sì sọ̀pọ́ọ̀tì ẹni tó bá wù wọ́n. Ṣùgbọ́n eléyìí táwọn ò ní gbà náà ni pé kó wá dọjọ́ iwájú kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí máa wá dààmú wa lórí ìkànnì ayélujára pé bóyá ẹ rówó gbà tàbí ẹ rí ráìsì gbà tàbí wọn ò gbé kẹ̀kẹ́ fún márúwá fún yín tàbí wọn ò gbé mọ́tò fún yín. Àní gbaléhùn lọ́wọ́ òṣèré kankan. Bọ́lá Ọ̀yọ́ mandate ní kẹ́ ẹ stand, òun kálukú kó stand lórí n tó bá believe.